assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba gbogbo ìgbà, ọba ojoojúmọ́, ọba ọjọ́ gbogbo. Ìkẹ́ ìgẹ̀ kó máa jẹ́ ti aláyélọ́wọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Orúkọ èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí, òun náà ni Sheikh Zakirullahi Akọ́mọníkéwú àpótí ọ̀rọ̀. Orí ìkànnì tá a wà yìí, ìkànnì Ria Entertainment, láti máa gbọ́ra wa títí táwọn Ramadan ó fi parí. Kí la máa wá mú wá fún wa? Ètò máa mú wá fún wa òun náà ni wípé báwo la ti lè mú wà mẹ́sìn, báwo la ti lè mẹ́sìn mọ́ wà. Wallahi summa billahi, bẹ́ẹ̀ bá ní ìwà dáadáa kódà kó má lẹ́sìn, ó sì lè ṣe pé ń gbé àánú Ọlọ́run kó dé ní àlìjẹ́nà. Bẹ́ẹ̀ bá wá kí òun tó jáwọ́ lọ tó gbà fún Ànábì Muhammad, bó bá wá ṣàfẹ́kù ẹ̀sìn nínú ayé tó ṣàfẹ́kù ìwà rẹ̀ nínú ayé, ó sì lè dọmọ ọ̀nà. Eléyìí náà ni gbogbo àwọn nǹkan tá a kọ́ lára Ànábì wa Muhammad. Ọlọ́run ní wọn Muhammad máa sọ fáwọn àlùmọ̀ rẹ̀ ba'da al-basmalati wal-isti'aza. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. Ọlọ́run ní gbogbo ẹ̀yin àlùmọ̀ Muhammad, laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. Ọlọ́run ní lára Muhammad náà lẹ́ẹ̀tì máa kọ́ gbogbo ìwà rẹ̀, ìwà l'Ànábì ní ló fi kó gbogbo ayé jọ. Allahu akbar kabira. Tọ́bá wá wò dáadáa, a rí wípé láyé òde òní, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìsìláàmù ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn ìfàyàbalẹ̀ ní, ṣùgbọ́n ó ti yí padà lẹ́nu. Ìsìláàmù wá di ẹ̀sìn jàgídíjàgan, àwọn dájọ́ ọlọ́rọ̀ la ilaha illallah, eléyìí iná ni, tọ̀hún iná ni. Ẹjẹ́ wa tẹ́tí ká gbọ́ ìtàn yìí nípa Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ń kọjá lọ lọ́jọ́ kan, ó wá pàdé ìyá Ṣàngó. Ìyá yìí rú bí òun ti wọ́ dáadáa sallallahu alayhi wa sallam. Ànábì wá gbẹ̀jú lórí ẹ̀ sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam. Tọ́ Ànábì wá bá ìyá yìí rú gidélé. Ìyá yìí wọ́n ń béèrè lọ́wọ́ Ànábì pé ìwọ ọmọdé yìí, ìjọ gbọ́ nípa ọmọ kékeré kan tí wọ́n ló wọ̀lú wà yí wá, wọ́n wá ní ń bú gbogbo àwọn òrìṣà, ẹ̀sìn bàbá ńlá bàbá wa ní ń bú ní yàkàyàkà. La ilaha illallah. Ìyá yìí wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀, ó ní wọ́n ọmọdé yìí, ọmọ tí wọ́n ń sọ nípa rẹ̀ yìí náà ni mo ti torí ẹ̀ wálé. Bí mo sì ṣe ń délé yìí, àfi kí n parí iṣẹ́ lórí ẹ̀ bí ó ṣe kúrò láyé tí ò ní sínú ayé yìí lọ. Allahu akbar kabira. Ànábì bá pariwo pé kí wá ni wọ́n porúkọ ọmọdé yẹn fún yín? Ìyá yìí wọ́n ń sọ pé Ahmadu ni wọ́n porúkọ ọmọ náà. L'Ànábì bá fọwọ́ sáyà pé mi náà ni mò ń jẹ́ Ahmadu. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ìyá yìí bá pariwo ló bá ní bari'tu minal asnami fil ardi kulliha wa amantu billahi alladhi huwa ghalibu. Tó bá jẹ́ pé wọ́n ni Ahmadu tí wọ́n ń sọ yìí, mo ṣe pé láti gbà fọ́lọ́wọ́ ọba rẹ̀, ọba tó kó ẹ níwà dáadáa báyìí, èmi náà wá tẹ̀lé lọ́wọ́ ọba rẹ̀ látẹ̀mí. Allahu akbar kabira. Òun ni wípé tó bá kéwú títí tó ń rẹ̀ dùn bí oyin, tó bá ní fàṣà àtàwọn òkú, bí o bá ti mú wà mẹ́ẹ̀sẹ̀ àṣẹ bá ń sá. Ìwà làbùkátà lára rẹ̀, ìwà làbùkátà lára rẹ̀. Bó ti jẹ́ nù. Bàbá wa Ria Entertainment tó jẹ́ pé àwọn ni aláṣẹ, bàbá wa Alhaji Abdul Wasi olùgbààyè, àwọn náà ni aláṣẹ àti olùdarí Ria Entertainment káàkiri àgbáyé. Bàbá Ọlọ́run ní pọlá ayé rẹ̀, ní fọlá pìtẹ̀ láyé ọlá Ànábì wa Muhammad. Wá rí gbogbo àwọn tí a wà ní comment section. Ìbéèrè yìí ni mo fẹ́ ká dáhùn. Ìjọba bá wọ aṣọ àṣà wa, àwọ̀gbádá adébìlà abetí ajá àwọn akólẹ̀kẹ̀ sọ́wọ́ akọsọ́rùn, àwọn àwọn mọ́sáàsì lọ aláfẹ́ lọ kí o,
àwa kírun bẹ́ẹ̀ náà pẹ̀lú aṣọ àṣà ìlú wa yìí tó bẹ̀ sí wa jẹ́ ni àbí ìyàwó ló kọ sẹ́sìn ìyàwó lẹ̀ sí kọ sí. Mo fẹ́ kẹ́ bá mi kọ sí inú comment section bó bá ṣe rí lọ́kàn tí pẹ̀lú ògbó Ọlọ́run ọ̀rọ̀ tún bọ̀ lórí ẹ̀. Subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.